Irọ́ ni kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àpárá lásán ni, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ láéláé. Gbólóhùn yìí ló jáde lẹ́nu gbogbo àwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá wa, ìyẹn Kunle Afod, nígbà tí wọ́n rí lórí ìkànnì Instagram ìyàwó rẹ̀ Dasola tó sọ wípé òun àti ọkùnrin náà kò fẹ́ra mọ́. Dasola kọ sórí Instagram ẹ̀ báyìí pé mo ti kúrò lọ́dọ̀ Kunle Afod o. Ohun táwọn olólùfẹ́ ọkùnrin náà rí rèé tí wọ́n fi ń bèèrè lọ́wọ́ ara wọn pé ṣé lóòótọ́ ni pé Dasola ti kúrò nílé Afod ni? Ṣé lóòótọ́ ni pé Kunle Afod àti Dasola kò ń ṣe tọkọtìyàwó mọ́? Àní wọ́n ń sọ pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ láéláé. Ọ̀rọ̀ àpárá ni. Mo tún jẹ́ kọ́rọ̀ yìí àwọn ìlànà ni pé ọjọ́ ajé Monday tó kọjá yìí tí Kunle Afod ń ṣe ọjọ́ ìbí ìyàwó rẹ̀ yìí kì í ní mẹ́sàn-án mẹ́wàá, ó kì í nígbà, ó kì í lógójì. Ó ní kò séèyàn bíi Kunle Afod mọ́ láyé, pé tóun bá sì táyé wá ọkùnrin náà lòun ò tún fi ṣe ọkọ. Ní tó ṣe àwọn èèyàn ní kàyéfì nìyí tí wọ́n fi ń sọ wípé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ sẹ́ Kunle Afod àti ìyàwó rẹ̀ ò lè kọra wọn. Ọ̀rọ̀ àpárá ni sẹ́ẹ̀.